A kú dédé àsìkò yìí, ẹ̀yin ìyá àti bàbá wa nílé lóko lájò lẹ́yìn odi ní gbogbo ibikíbi tí Ọlọ́run Elédùmarè tó bá ti ń fún ẹ̀yin bàbá wa àti ìyá wa láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka Alógúnmáṣekà aka mass gloria for the good leaders. Odùduwà á gbè wá, kò ní gbé ọ̀dàlẹ̀, bẹ́ẹ̀ sì ni kò ní gbé ọmọ àlè ilẹ̀ Yorùbá. Ọ̀rọ̀ tí mo mú wá ní àkókò yìí ó jẹ́ ọ̀rọ̀ tó bá mi nínú jẹ́ gidi gan, nítorí wípé mo wà very disappointed pé a tún sì ń rírú àwọn ọmọ àlè báyìí nílẹ̀ Yorùbá. Mo máa play fídíò kan fún wa nísìnyí, tí bá dẹ̀ ti play fídíò yìí tó máa get out. Fídíò yìí òun ni bọ̀bọ́ kan, ẹnìkan ló ju fídíò yẹn sí mi, ṣùgbọ́n kò ní dáa tó, kò ní mọ́gbọ́n dání. Tí bá rí irú fídíò báyìí tí mo wá panu mọ́, I might not forgive myself. Tí irú fídíò yìí bá kọjá lára mi, tí mi bá sọ kankan nípa ẹ̀, nítorí wípé ó burú jáì. Àwọn tá à ń rí bí èèyàn Ọlọ́run tó wá ń sọ irú ọ̀rọ̀ báyìí sí bàbá wa Chief Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹni tí a rí bí èèyàn Ọlọ́run tó ń pera ẹ̀ láàfáà tó ń sọ̀rọ̀ tí Chief Sunday Ìgbòho. Ẹ̀yin ọmọ Yorùbá, tí bá ti play fídíò yìí fún yín, nǹkan tẹ́ bá rò pé bóyá ó tọ́ sẹ́ni, kẹ́ bá mi sọ sí ní comment section, kẹ́ bá mi kọ sí comment section. Tó bá jẹ́ pàdúrà ló tọ́ sí, kẹ́ bá mi kọ. Tó bá jẹ́ pépè ló tọ́ sí, kẹ́ bá mi fún. Nítorí wípé Chief Sunday Ìgbòho kì í ṣe ẹni àrífín, wọn kì í ṣe ẹni tí èèyàn ń kọ́ làbùkùn. Ẹni yóò dẹ̀ mọ̀ Ìgbòho ni. Tó bá yẹ pé o mọ Ìgbòho, o lọ bèrè lọ́wọ́ àwọn bàbá ńlá bàbá yín tó ń pera wọn ní sheik, tó ń pera wọn ní mukadam, tó ń pera wọn ní mufti. Ẹ lọ bèrè irú èèyàn tí bàbá wa Chief Sunday Ìgbòho jẹ́ lọ́wọ́ bàbá yín Àjàní Bello. Bàbá wa Chief Sunday Ìgbòho, iṣẹ́ tí bàbá yín Àjàní Bello tí ò lè ṣe, tẹ́rù ń bà á. Iṣẹ́ tí bàbá yín Buhari ọmọ Musa tó ń bẹ̀rù kú, kóun má pa òun, kó má ṣe kíní kan gidi kan, òun ni bàbá wa Chief Sunday Ìgbòho ni wọ́n gbé nítorí àwa mẹ̀kúnnù, nítorí àwa tí à ń bẹ Ọlọ́run, nítorí àwọn tí wọn ò lè jẹun ẹ̀mẹ́ta, nítorí àwọn tí wọ́n ti fi tipátipá bá sùn, nítorí àwọn tí wọ́n ti fi tipátipá jí gbé, nítorí àwọn ọkùnrin kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n á máa rẹ́pù ìyàwó wọn báyìí, wọ́n á dẹ̀ nìkan máa fàtẹ́gùn ní èèmọ̀ tí Fúlàní rán wá tó fojú wa rí nílẹ̀ Yorùbá. Ìwọ àfáà kan wá lanu gbàgà, ó wá ń pẹ̀gàn Chief Sunday Ìgbòho, ó fira ẹ ṣẹlẹ́yà, ó náà ń fi Ìgbòho ṣẹlẹ́yà. Mo máa play fídíò yìí. I am highly disappointed. Àwọn àfáà ńláńlá ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n dẹ̀ rí fídíò yìí, wọ́n ò pé òpònú tó ń pera ẹ̀ láàfáà yìí, wọ́n ò pé ṣàkíyèsí, wọ́n dákẹ́ bí pé nǹkan kò ṣẹlẹ̀. Your silence means many things, but to me and to some ọmọkọ́lẹ̀ Yorùbá, to some ọmọlúàbí ilẹ̀ Yorùbá, it means that ẹ̀yin gangan lẹ rán àfáà olórí burúkú yẹn níṣẹ́. Dídákẹ́ tẹ dákẹ́, ó túmọ̀ sí pé ẹ wà in support of nǹkan tí àfáà olórí burúkú yẹn sọ. Ó ń fira ẹ̀ ṣẹlẹ́yà, ó ń fìgbésí ayé ẹ̀ṣẹ̀ sí. Ṣé ìjà tí bàbá wa Chief Sunday Ìgbòho ń jà, ṣé ìjà tí ó tọ́ ni? Ṣé wọ́n jà ìjà tí ò lọ ni? Àbí ṣé ìjà tí wọ́n ń jà, ṣé ìjà wa mẹ̀kúnnù kọ́ ló ń jà ni? Tí ó bá ṣe nǹkan tó dé tó ní àwa róhun, ṣé ìwọ yìí, ṣé wọ́n bí aláìyá ẹ̀rẹ́ kó lanu kó pé Sunday Ìgbòho tí ilẹ̀ ò bá ní gbé ẹ̀mí lóye, Ṣàngó á pa bàtà,
á pa jọwọ́jọwọ́ etí ẹ̀ bó dẹ̀ ṣe wà yìí ó ti kọsẹ̀ ayé o ó ti fẹnu kọ ó ti ṣe kí ni ó ti fẹnu kọ mo máa play fídíò yẹn fún yín nísìnyí mo wo fídíò yẹn mo dẹ̀ ń ké mo ń wò pé ọ̀gbẹ́ni dẹ̀ fọwọ́ ara ẹ̀ báyé ara ẹ̀ jẹ́ bó ṣe wà yìí kátírọ́dún kan sígbà tá a wà yìí ó máa di ẹni yẹpẹrẹ ó máa di ẹni tí a máa ráre lọ́kọ́ sílẹ̀ àwọn tí wọ́n jù ẹ̀ lọ wọ́n bu ẹnu àtẹ́lu Chief Sunday Igboho wọ́n sì parẹ́ wọn jẹ́ kọ̀ọ̀kan mọ́nu ayé. Àfáà yìí mo wo fídíò yìí mo dẹ̀ mi rí torí ẹ̀mí ṣe dárúkọ ẹ̀ torí pé mi fẹ́ fún ní popularity. Fídíò yìí mi kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀ sí but ojú mi ò gbà á mò ń wò pé báwo ni bàbá wa Chief Sunday Igboho tó máa ṣe nǹkan ńláńlá bàǹtàbàǹtà tí wọ́n ṣe fún wa yìí tá máa rẹ́ni tó ń bu ẹnu àtẹ́lù wọn tá máa sọ pé kò kàn wá ká dákẹ́ ṣó make sense. Fídíò yìí bí mo ṣe fẹ́ play ẹ̀ nísìn ẹ máa bá mi share program yìí kó máa lọ viral torí pé fídíò yìí ẹ̀yin tẹ́ bá ní nọ́mbà bàbá wa Àjàní Bello tẹ́ bá ní nọ́mbà Àjàní Bello tẹ́ bá ní nọ́mbà Buhari ọmọ Musa tẹ́ bá ní nọ́mbà Oníkíjìpá tẹ́ bá ní nọ́mbà àwọn bàbá wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi share sí wọn kí wọ́n rí nǹkan tọ́mọ wọn ṣe. Kí ló dé tẹ̀yin mùsùlùmí tẹ̀ nílé ayé ara yín lára ẹ̀yin mùsùlùmí kan dìde wà kọ́nà kan ẹ máa dá wàhálà sílẹ̀. Àwọn bàbá Àjàní Bello kọ́ lè ti rí fídíò ìkọ́ máa sọ kankan o kò dáa tó o kò dáa tó o kò dáa tó o. Kò dáa tó o kò make any sense tẹ́bà rẹ̀ ni sọ fún yín kí ló dé kí ni bàbá wa Chief Sunday Igboho ràánú gbà yín tí ó wá tó yìí àbà ṣé pé torí pé wọ́n jáde pé àwa Yorùbá bọ́ lóko ẹrú ṣóhun ló wá fàtẹ́ wá ń pẹ̀gùn ara yín tẹ́ ń sọ ohun tó tó yìí sí bàbá wa Chief Sunday Igboho ẹ jẹ́ kí n play ẹ̀ kẹ́yìn náà gbọ́ irú kan báyìí kò jẹ́ kí n play ẹ̀ but tí mi bá play ẹ̀ ní mọ̀ nǹkan tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ èmi dẹ̀ mọ̀mọ́ bá gbé wá sí ojú ayé kẹ́yìn tẹ láṣẹ lẹ́nu kẹ́yìn tẹ lépè nílé kẹ́ lè gbé gbètúgbètú kẹ́ fún ní nǹkan tó bá tọ́ sí i ó dẹ̀ ti gbàgbé pé ìtàn lòun kọ sílẹ̀ ìtàn ló kọ́lẹ̀ torí àwọn ọmọ ẹ̀ nígbà tá a bá gba Yorùbá nation tán káwọn ọmọ ẹ̀ á máa gbé ṣépè nu kòtò wọ́n á máa fi ré tabadé wo lọ wò bọ̀ ó lè má jẹ́ àfà ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀ tá a dárúkọ wọn létí ẹ̀ wọ́n náà àfà ni mo wá wò pé ṣé àfà gbọ́dọ̀ máa ṣe orí burúkú báyìí kẹjẹ ń play ẹ̀ kí n gbọ́ ó upload ẹ̀ sí TikTok account ẹ̀ but àwa lọ bá gbé níbẹ̀ mo wá wò pé ṣé Chief Sunday Igboho ni wọ́n wá di títajà tẹ wọ́n wá ń sọ̀rọ̀ yamayama sí kábíyèsí Elédùmarè Ọlọ́run kù sùúrù pẹ̀lú gbogbo àwọn ẹ̀gbin yìí bàbá wa Chief Sunday Igboho tún sì sọ pé no going back ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà ẹkùn ọkọ Fúlàní owó baba dami ẹkùn ọkọ rọ́pò kábíyèsí Elédùmarè nǹkan táwọn àáfàá yín àáfàá ńláńlá yín Buhari ọmọ Musa kò lè ṣe kan tí Chief Sunday Igboho ṣe yẹn bàbá Àjàní Bello wọn ò tó bẹ́ẹ̀ Oníkíjìpá kò tó bẹ́ẹ̀ Mufti wọn ò bíre kó jáde kó wá ṣe kó jáde ṣèbéèyàn Ọlọ́run ni gbogbo yín pera yín lè jà fún àwọn aláìní ẹni tó tún ń jà fáwọn aláìní tún fi ń ṣe yẹ̀yẹ́ kẹ́ ń fira yín ṣẹ̀sìn náà fi ṣẹ̀sìn ẹ̀yin nu Ọlọ́run nu ẹ jẹ́ ń play audio yìí kí ẹ wá gbọ́ àdàbí ṣé kí n má play ẹ̀ ni torí ọ̀rọ̀ yóò ń sọ̀rọ̀ tó kò bá làákàyè mu kọ̀rọ̀ yóò sọ̀rọ̀ tó yẹ kí n gbé wá síta bọ̀ ẹ jọ̀ọ́ tó bá yẹ pé dandan ẹ fẹ́ gbọ́
ẹ bá mi tẹ 10. Ọmọ kẹ bá mi tẹ 10. 10 ti yapa o. Kí la wá fẹ́ ṣe báyìí ọmọdé yìí? Ṣé ká play ẹ̀ náà ni? Tẹ bá ti wá bẹ́ẹ̀ ní play máa play ẹ̀, mo ti gbọ́. Ṣùgbọ́n kábíyèsí Elédùmarè, ó mà ṣe o. Ó dẹ̀ sò sí mi lẹ́nu, ó buyọ̀ sí. Ó kú, ẹ jẹ́ kí n play ẹ̀. Pé ẹ máa gbọ́ o. Àwọn yẹn tẹ̀lé máa ń sàmì dáadáa. Àwọn yẹn tẹ̀lé máa ń sàmì dáadáa. Bọ̀ wọ́n ti fi pọ̀ sí ìtàn bọ̀dá àwọn alálẹ̀. Bọ̀dá ní ẹ jẹ́ fa sáàtì bẹ̀rẹ̀. Ó yẹ jẹ́ sáàtì bẹ̀rẹ̀. Ṣé ń gbọ́? Ọ̀la ìtàlá ẹni ní bọ̀dá o. Àwọn yẹn tẹ̀lé máa ń sàmì dáadáa. Bọ̀ wọ́n ti fi pọ̀ sí ìtàn bọ̀dá àwọn alálẹ̀. Bọ̀dá ní ẹni tó ẹ má wá bá mi Sunday Igboho ṣá o. Ẹni tó bá wá bá mi lọ́sàn-án wàhálà ní o. Ẹ bá bá mi lóru bìtínà ní o. Tẹ bá tiẹ̀ wá lọ́sàn-án, màá mú yín. Tẹ bá bọ́ lálẹ́, màá mú yín. Mo wo fídíò mo dẹ̀ ń ké. Kábíyèsí Elédùmarè. Àwọn yóò ní bílíbì ara wọn. Mo bá yìí bójà yìí ara wọn làwọn alálẹ̀ máa bá jà ara wọn ni. Nígbà ní ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà. Àwọn ìjà alágẹ̀ẹ́sẹ̀ ìjàkadì wọ́n sọ dógún wa. Àwọn ìjàkadì dídé ẹ̀ mọ bára yẹn ṣe rí ọwọ́. Bí ni wọ́n sọ di okùn kan tó ṣe tẹ́lẹ̀ àwọn wọ́ọ̀dù ọ̀gbọ̀n. Ṣé ń gbọ́? Kíkà àwọn ọmọ ẹgbẹ́ tó kù fún mú yín sọ́wọ́ jù. Ṣé ń gbọ́? Bọ̀dá ni evaluation kọ́ wọ́n máa ń pè bọ̀dá. Agbọ̀dọ̀ bá ní àwọn díníkà àwọn aládé àwọn bá tà ní wà pẹ̀lú mi. Gbàtẹ́ ojú gbígbé bọ̀dá àwọn ọlọ́pàá amúnimógún wà wọ́n ká bọ̀dá máa ń bọ́ náà dọ́wọ́ yìí. Bọ̀dá ni ayé lé o ìbò sí o. Ẹgbẹ́ náà sọ fún mi pé Sàkámà jẹ́ ìdìbò sí ìkẹ̀kẹ́ Ọlọ́run ni kò sẹ́bọ̀ kò sóòsà. Ọlọ́run ni ẹ lọ súnmọ́. Ọlọ́run ni wàláì dàda Ọlọ́run ni káwọn yìí ṣe gbọ́n kan. Ẹ̀ka ní kíkẹ́ máa tẹ̀lé sí mi Ọlọ́run ló ṣe gbọ́n kan. Ọlọ́run ni wàláì dàda. Sàlámà ló ní àwọn jẹ̀lá. Ṣé ẹ̀yin náà gbọ́ nǹkan tí olórí burúkú àfa yìí sọ? Ẹ̀yin náà ẹ wò ó. Ìwé ilé ìyáde náà ń kírun. Ìwé ilé ìyáde retí pé kọ́lọ́hún yọ ní sóhun. Kábíyèsí Elédùmarè, ọba àṣàkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Àbẹ́ gbọ́ nǹkan tó sọ níbẹ̀. Kábíyèsí Elédùmarè, màálù kú sílùú àìlọ́bẹ. Orí ọ̀kẹ́rẹ́ koko láwo, bàbá wí fọ́mọ ẹni agbọ́. Nǹkan tá a fà yìí, nǹkan tí wèrè tó dé fìlà yìí tó sọ yìí, tábàtì ẹ̀ máa wò ó gan, ó lè má jọmọ Yorùbá. Torí ọmọ kan káàárọ̀ ojíire kan ò ní hùwà orí burúkú tí ó wù yìí. Ọmọ káàárọ̀ ojíire kan tó fẹ́ níláárí, tó fẹ́ lálùbáríkà kò ní ṣe nǹkan tó lórí burúkú yìí ṣe. Nǹkan tí bàbá yín Àjàní Bello lè dánwò, nǹkan tí bàbá yín Buhari ọmọ Musa ò lè dánwò, nǹkan tí bàbá yín Oníkíjìpá ò lè dánwò. Bí Mufti ṣe ya olórí burúkú tó kò lè dán nǹkan tó dán yìí wò. Nǹkan tí Chief Sunday Igboho ṣe wọn ò lè dán wò. Bí gbogbo wọn ṣe máa ń lẹ́nu tó wọn ò lè jáde kọ́ náà wọ́n fẹ́ lead the crowd fún òmìnira. Bàbá wa Chief Sunday Igboho wọ́n wá dìde. Tẹ bá wo background ibi tí ọmọ àlè yìí ti ṣe fídíò, kẹ máa rí pé yà ń jẹ gidi gan. Color riot. Kẹ máa rí pé ṣọ̀pọ̀nná ìyà ó ń jẹ. Ẹ̀yin náà ẹ gbọ́ nǹkan tó lórí burúkú yìí sọ. Àwọn tí wọ́n ń jẹ́ kí Islam máa sọ àwọn èèyàn rèé. Báwo wá lẹ́yìn làwọn èèyàn ò ṣe ní kúrò ní Islam? Ṣé ẹ máa wà olórí burúkú báyìí? Ní káwọn èèyàn máa fi Islam sílẹ̀.
ṣèbóhun ni Yorùbá-wùyí ti fi Islam lẹ̀ yìí and olórí burúkú yìí ó wà nú àwọn tó ń bá Yorùbá-wùyí fà o tẹ́bà rántí tẹ́ bá gbàgbé mi àwọn yín létí olórí burúkú yìí èmi mọ péèjì ẹ̀ ó wà nú àwọn tó ń bú Yorùbá-wùyí o tí Yorùbá-wùyí fi bínú fi Islam lẹ̀ tí wọ́n di ìṣẹ̀ṣe 100%. ṣé bẹ́ẹ̀ ṣe fẹ́ máa ṣe ẹ̀sìn yín rèé ṣe rí pàrọ̀ tó ń bẹ̀ sí yín jẹ lélẹ̀ ó dẹ̀ jẹ́ kí bàbá Àjàní Bello ó jẹ́ kí wọ́n ti jáde síta kí wọ́n ti kọ̀ndẹ́mù fídíò tọmọ àlè yìí ṣe yìí ó jẹ́ kí Buhari ọmọ Musa ti jáde kí wọ́n ti kọ̀ndẹ́mù fídíò tọmọ àlè yìí ṣe yìí ó jẹ́ kó ní kí Jìpá gbogbo wọn bẹ́ẹ̀ ó jẹ́ kó ti jáde kó ti kọ̀ndẹ́mù fídíò tó ṣe ṣùgbọ́n gbogbo yín dákẹ́ rọ́rọ́ kẹ́ dákẹ́ bí omi nítorí wípé ẹ̀yin gangan lẹ tì síta ìfẹ́ ojú ayé ni gbogbo yín ní sí Ìgbòho tó bá jẹ́ lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ bàbá wa Chief Sunday Adéyẹmọ bàbá wa Chief Commander Dr. Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho òòṣà kò dẹ̀ sẹ́ni tí bàbá yìí ó ṣàánú rí fún nínú gbogbo yín ẹni tí Chief Sunday Ìgbòho bá ṣàánú nínú yín kó jáde kó wá sọ mo challenge yín látòrí ọmọdé yín títí dórí àgbàlagbà yín ẹni tí wọn ò bá ṣe lóore rí tó bá ṣe àǹfààní fún dáadáa nínú yín kó jáde kó wá sọ ẹlòmíì nínú yín kẹlòmíì nínú yín ò bá má fojú rí airport rí tí ó bá ń ṣe bàbá wa Chief Sunday Ìgbòho tó sọ gbogbo yín déèyàn ẹ wá déèyàn tẹ wá sọ pàkọ́nù ẹ mọ̀ pé ilé ayé ò lọ bẹ ṣe ń ṣe yìí ilé wàláì mo fi alukurani tẹ nígbàgbọ́ nínú ẹ̀ fi búra fún gbogbo ẹ̀yin àfáà yìí pé ilé ayé ò lọ báyìí ìgbà ò lọ bí òréré ọ̀pọ̀lọpọ̀ yìí ti rò pé Ìgbòho ò lè dé mọ́ kí irọ́ lẹ wá pa o gbégbé ò ń gbé sóko o gbégbé ò ń gbé sóko o Ìgbòho máa dé ẹ ti wò pé ti rẹ́lòmíì tó ń ṣe nǹkan tí Ìgbòho ṣe fún yín ẹ mọ̀ pé gbogbo nǹkan ló nígbà Ọlọ́run fi bàbá wa Chief Sunday Ìgbòho pamọ́ ni Ọlọ́run fi wọ́n pamọ́ ni bóyá Ọlọ́run gan tiẹ̀ ló jẹ́ Ọlọ́run gan ló sọ pé kí irú yìí tètè máa fi wá yàn tó bá jẹ́ ròdò ẹ̀yin àfáà yìí ni bàbá wa Chief Sunday Ìgbòho sá lọ ṣé tiẹ̀ ti ní tàwọn fún federal government pẹ̀lú àtẹ̀wù yìí tẹ́lẹ̀ kọ́ṣọ́ àwọn ọmọ yín kábíyèsí Elédùmarè èèyàn máa ṣe gbára lé o kábíyèsí Elédùmarè mo wo fídíò yẹn omi dẹ̀ ń jábọ́ lójú mi pé ṣé olórí burúkú ọmọ màálù yìí ṣó dẹ̀ lẹ́bí ṣá tí ó rẹ̀ ni pè ṣàkíyèsí pé ọ̀nà parun ló ń lọ yẹn o mo sì lè ka èèyàn bíi 5 sí 10 tó ti tara Chief Sunday Ìgbòho kọ sí ayé nínú àwọn tí wọ́n bú wọn tó sọ̀rọ̀ wọn láì dáa tó dìtẹ̀ wọn tí wọ́n ti rò pé wọn ò ní dé mọ́ tó dẹ̀ jẹ́ pé wọ́n padà di ẹdun arinlẹ̀ tí wọ́n padà ráre tẹ́bádẹ̀ wo bọ̀bọ́ yìí sìn kọ́mọ kékeré ni o ṣó máa dá kó fi kékeré bẹ̀rẹ̀ sí ní ráre èmi máa gbà ẹ́ nímọ̀ràn kó jáde kó wá ṣàtúnṣe fídíò tó ṣe yẹn àìjẹ́ bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á fi ẹ́ ṣe ẹlẹ́yà àwọn alálẹ̀ táwa nígbàgbọ́ nínú ẹ̀ wọ́n á fi ẹ́ ṣe ẹlẹ́yà àmọ́ tiẹ̀ jẹ́rìí àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kéèyàn ní bú Chief Sunday Ìgbòho tàbí kó pẹ̀gàn wọn kó má kábàámọ̀ ayé ẹ̀ ìwọ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá kódà kí tí wàá sọ bá rí fún ẹ kódà gan kó ṣàtúnṣe gan kò ń ṣe bí káwọn alálẹ̀ má farahàn ẹ àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọ́n á jẹ́ kó mọ̀ pálálẹ̀ wà tí ó bá kí ń ṣe polórí burúkú ni ẹni tó dìde nítorí àwa polórí burúkú iná wà náà wọn mẹ̀kúnnù tí bàbá wa Chief Sunday Ìgbòho tí wọ́n dìde fún un tẹ́ bá wo wèrè yìí kò jábọ̀ kọ́kọ́ o
Kábíyèsí ẹ̀ Elédùmarè, kábíyèsí ẹ̀ Elédùmarè, kábíyèsí ẹ̀ Elédùmarè. Tó bá jẹ́ pé o mẹni tán ń pè ní Chief Sunday Igboho ni, o ò ní ṣe nonsense tó ṣe yẹn. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa. Ẹ má gbàgbé kẹ́ fún wa ní sticker, super chat, super sticker kẹ́ fi support wa. Fẹ́yìn tẹ́ bá fẹ́ gbé advert fún wa, òun ni mo ti show kọjá yẹn. Kẹ́ fún wa, ẹ lè contact wa lórí 08176034216 081760342. Ẹ ti rí lórí kíní tó ń lọ nísàlẹ̀ yẹn. Tẹ́ bá dẹ̀ rí bẹ́ẹ̀, òun mo play last. Odùduwà àdúrà kò ní gbé ọ̀dẹ̀ àlè, mo kàn ní kí sáré wá sọ eléyìí ni, it's a short quick one. God bless you all.